mankind tẹ́ mọ̀ tí ẹni mọ̀ díẹ̀ báyìí tẹ́ lájà báyìí ẹni tí ó kọ̀ dẹ́mu kan ó gbọ́dọ̀ nímọ̀ ẹni wọn pẹ̀lú kàyà ìlú tẹ́lú kàyà ìlú jáde jẹ̀nu èdè mẹ́ta lọ́lọ́ fi sọ àwọn ìwé kalẹ̀ ẹmu fẹ́ kékeré sí èdè mẹ́ta èdè Greek èdè èdè Arabic translation ló kù èdè mẹ́ta àwọn àbára ní wọ́n máa ń gbé ìlú ní ọlọ́run gbogbo tí bá ti jẹ́ ìlú bẹ́ẹ̀ ló bá kọ̀ wọ́n bá ní ẹ wá gbèrò kẹ̀yẹ́ ẹ̀dẹ̀ ẹ̀rú bá lè dẹ̀rù la mo ti kọ́kọ́ fẹ́ẹ́ òṣìṣẹ́ sùúrù ẹ wọ́n gbèrò kẹ̀yẹ́ wọ́n máa gbé sáfìsà náà yìí kọ̀ gbogbo tí bá ti jẹ́ ìlú ọ̀nà ni orúkọ àdìjọ́nù ṣì ní máa parí ẹ̀ èdè àbára ní nama fẹ́ kafáàtì àdìjọ́ àbára ní wọ́n tó dà sọ̀níyà ọ̀rọ̀bámu tàlàtìsì yàlọ́níyà tàlàníyà àmsàníyà àdìnàfẹ́sì làmọ́bẹ́sì àlàbẹ́sì àlàbálùmọ̀sọ ọ̀dọ̀ yìí àmìlẹ̀. tó wọ́n fẹ́ pọ̀ dẹ́mu kan kó o lóye rárá kó o sọ pé kẹfẹ́ ni wọ́n kò sí ojú ọ̀nà tí o sì kọjá àlà bẹ́ẹ̀. kò sójú ọ̀nà tí o sì kọjá àlà bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n kẹ́sẹ̀ rí ẹni tí onímọ̀ pàtó wọn náà gbé lọ́wọ́ ìwọlé ní fìrí. ìkọjá àlà ni ẹyọ kú. ìkọjá àlà ló ní ká yọ kú bẹ́ẹ̀. nígbà bá fi kọjá àlà wọ́n pé kò sí ẹ̀mí bẹ́ẹ̀ o. níbẹ̀ Islam kan agbèrè lórí spiritualism ní àṣìyá. tí o bá ṣe spiritualism kò sí Islam. ẹ̀mí ni Islam. ṣùgbọ́n káwá onígbà ń lo ẹ̀mí káwá gbé ẹ̀mí sípò ọlọ́run agbọ́dọ̀ gbé ẹbí sùpọ̀ lọ. Ẹgbẹ́ ìgbéra ìlú láti ní àjẹmú láti fún un. Ọmọ aránṣẹ́ láti dẹ̀kun. Kò sí fáìlì kankan lára àwọn àdìmọ́. Báyọ̀ fi lè máa kó bẹ́rẹ́ fún wọn. Bí ajá ta tírèdì bá aránṣẹ́ bẹ́ẹ̀ láti dẹ̀kun. Àwọn àjẹmú agbára ni wọ́n ó di mẹ́ta. Àwọn oṣó àwọn àjẹ́ agbára ni wọ́n tó tọ̀dọ̀ ọlọ́wọ́ ọba wa nábàdé òsì wèrè nípa ọ̀rọ̀. Báńkà bí wọ́n bẹ̀ ká bọ́lọ̀ kí wọ́n lọ wọ́n lọ. Àwọn ẹgbẹ́ àbá àwọn adájọ́ òde ọ̀rẹ́ ìwúlá àbí ìwúlá àwọn ẹ̀rọ pàkíyèsí kan àwọn àgbẹ̀mú ìkà wọn á fa balẹ̀ pọ̀ dáadáa. Ọ̀rá àdúgbò bàbá wọn á rí pé ẹ̀ ṣe wá sílẹ̀ ń gbà ṣàṣìká orí àti ọ̀dà tó wà fún ọ̀tá bá bẹ́ẹ̀ sí pẹ̀lú olówó mẹ́wàá nìkan ni wọ́n á bá yìí. Àdìmọ̀ náà sàmúlùmá ليس يدريها الجهل أن يمرهم أنكم في العلم شطرف الجبال إذا تريدون معكم جبال إذا تريدون معكم وما تيما قال لوك مثل كل نفاكم إذا سمعت أمريكا فأقاريا إذا تتوقع بقي سيسي ولم تكن سواء فلس لا شيء ونيجي المنهج الصوفي لله ورسوله ونال وحدانية الله. المنهج الصوفي ونتوكل فلو أتنبنا به فسما قمنا نمسكوا به. الله نعم ملكوت وسن نعم جبروت فنعم الناس يا أبواتي يا توا جلس ووالنعم جبروت Allah ní àwọn malakut wọ́n sì ní àwọn jabarut fún ní àgbáyé náà sùn yàrá-bọ̀ àti yàtàwá gbẹ̀rẹ̀ ọwọ́ ní àgbáyé jabarut àwọn tó jẹ́ alágbára ìṣẹ̀lú ọwọ́ àpò malakut àwọn alágbára ti ṣe ìyẹn tí wọ́n ń lo ayé àti wọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lábà tó ẹni tí ó sì tọwọ́ bẹ̀rẹ̀ wọn yóò lẹ́sẹ̀ bẹ̀ dáadáa torí ní ẹ̀rọ ajé àmì bẹ̀rẹ̀ làrá mi ní bẹ̀rù jẹ́ pé ní làrá mi ní kékeré bẹ̀rù ní ọ̀gá ń kékeré bẹ̀rù àlàfo ayé àti àlàfo ayé àti à ń sọ bẹ́ẹ̀ sí wọ́n ń pè àwọn àgàn bẹ́ẹ̀ Rmqk àbí ọ̀dọ́ Rmqk ọ̀hánìyú kí ni wọ́n ti ẹ̀ kó wọ́n sì Rmqk wọn pátá wọn kàn ń gbé ọ̀hánì yìí ṣèyíkáàmì yìí ni wọn torí gbogbo wọn ni wọn ní lédi tí wọn lọ. wọn
wọ́n wá pé pé sọ́dà àtàsọ́kù torí wọn lè gbé yẹn sọ́dà àlùsùn náà wọ́n sì àwọn onígbà àmọ́dọ̀ sùnfì ibẹ̀ náà gba olè lọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀. so ẹ̀yà àbí Sheikh Dauda fánlá pé eléyìí tí wọ́n tó kalẹ̀ fún wa yìí ibo ló ti rí inú àyà olówà ní Kùránì inú àdísì olówà inú tíra olówà ní tíra fi ṣẹ̀ríà tó jẹ́ ìjìmọ́ tó wà ní tíra fi kí ìrànmọ́ mẹ́rin ní tíra olówà ẹbá abẹ́kọ́ fi hàn wà láìwọ̀n lérí kò yí kí bí àwọn kan wọ́n lè kò nídìí ojúká ogbẹ̀ so tán bá lè rí ad-dinu al-ilmu qala Allahu qala rasuluhu qala sahabatuhum dhawul imani wal-ilmu nasduka lil-khilafi safahatan bayna al-dalili wa bayna ra'yi fulani so tí mọ̀ yí bá ti kọjá gbogbo ntakai Kùránì tí ń ṣọ̀rọ̀ Ọlọ́run hadith tí ń ṣọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam àti súnnà rẹ̀ ìjìmá àwọn sàhábà báwọn àwọn sàhábí tó bá nàbí lògbà tọ́kọ alẹ́sìn báwọn lọ ṣe gbọ́ ìtànàbí kan wọn nínú Kùránì àti hadith ìgbàgbọ́ yìí tí wọ́n gbọ́ tán fi kọ́ táwọn mọ́mù tẹ́gbùgbà àwọn afá fi kọ́ tí ó bá ti kọjá gbogbo yìí èyí ò ṣe mọ̀mọ̀ ṣe ìtọ́nà lọ́dúnwá fún yìí ò ṣe mẹ̀sìn Islam ẹ̀sìn mọ́ ẹ̀sìn mí ni so gbogbo a mú wá yìí pé Ọlọ́run àwọn kan wà jàbàrútù Ọlọ́run dá alámọ̀ àwọn èèyàn alámọ̀ àwọn kan alámọ̀ àlùjànnú ni ó àwọn kan tàwọn ẹ̀mí ni ó tàwọn màlíkà àwọn èèyàn ló ń ṣàkóso àwọn kan wà pàdé o wọ́n máa wá ṣe kí ni wọ́n máa fi mọ̀ ránṣẹ́ sáyé wọ́n máa ṣe subhanallah kò rújú náà ẹ̀yin súfí náà lè gbé àwọn ipi pọ̀ àwọn kọ́ di brand ẹni so ibo ẹmú ẹfún alẹ́ rí rẹ̀ nínú àwọn kọta sọ ẹmú tafsir Kùránì tó ṣàlàyé tó tàti rí irun tẹ́sọ̀ yìí àfi kárí nínú àwọn ìwé súfí yín àwọn ìwé àṣírí yín tí ń ṣe àṣírí tánàbí ó mọ̀ àtàṣírí tánàbí ó mọ̀ táwọn sàbí ó mọ̀ ẹ ti mọ̀ pé àṣírí ṣètọ́nì àṣírí ibú ni kò ní dáfàrí ṣírí náà. alhamdulillah wa sallallahu wa sallam ala rasulillah wa ala alihi wa sahbihi wa wala ba'd so àánà àti rí ó clear kò rújú so n táyàn ti ń sọ nípa àwọn ẹgbẹ́ burúkú yìí so wípé àwọn àfáà kódà àfáà jákmẹ́lì gan táwọn ọgọ́ tún bẹ lára àwọn àfáà Sufi gan àwọn gan wọ́n tún fẹ́ lójú dáadáa wọ́n tún tẹnu mọ́ dáadáa àwọn ọgọ́ tún sọ àwọn Sufi lọ bí Rmqk yìí normally nígbàtí mi kọ́kọ́ gbọ́ tí mo kọ́ gbọ́ ìtumọ̀ gbogbo àwọn lẹ́tà kọ̀ọ̀kan yẹn mo ní kí ni kò tuntun náà wọ́n sì kan táàgbẹ̀ orí náà a ò kébí àǹkan tuntun kan ní tàbà ní ẹ̀wú túlélé yìí but rọ́kọ̀ ya ìlú mọ́kọ̀kọ̀ ya ìlú kọ́kọ̀ ya ìlú káṣfà ya ìlú ó ṣe wájẹ́ nǹkan táàgbẹ̀ orí so n táwọn Sufi ti jẹ lẹ́nu dáadáa so àwọn ilé ọkọ̀ rebrand ẹ̀ ni so kò rújú àwọn Sufi náà ni ló yẹ sí pé ní yìí tó bá ní jìnnà nù wọn tó ń lo àlùjọ̀nú bí alágbára omi tẹ́wò bí àbádáwúdà yìí àbádáwúdà tẹ́ pé mo wo interview wọn nù mọ̀jálà ilé kéwù kan tó ní àwọn máa ń kọ́ Sufism as subject in class so kí ló kún Sufi àfẹ́ tó bá ní gbèrègbè tí Sufi ní gan nímọ̀ pé ìtọ́kùnlókùn Sufi ju kí a máa pe àwọn ẹ̀mí òkùnkùn kí a máa pa àwọn àlùjọ̀nú kí a máa ṣẹbọ sọ́lọ́run tó wà ń bẹ́ ní original bẹ́ ní so èyí náà gbọ́rọ̀ tó ń sọ látàrọ yìí àwọn ẹ̀mí kan tí ń bá àwọn àfáìsìn tó wá sí dépò kan ẹ̀mí kan wọ́n tó ń bọ̀ látàyé lọ sọ́hun àwọn kan bọ̀ látàwọn wá sáyé àwọn kan ń lọ káàkiri Ọlọ́run ojú wọn wá pàdé láti wá sọ pé Ọlọ́run àwọn agbára wà oṣó agbára kan ní àjẹ́ agbára kan ní so èyàn lè wágbára ní tó bá lò ó sí ni orú àwọn orúkọ yóò orúkọ àwọn màlíkà ní ṣe Ọlọ́run sí tánà fẹ́ràn bí Muhammad sallallahu alaihi wasallam ta ló yẹ kó tání ò bá lò ẹ̀mí tání ò bá mú ẹ̀mí lójú tání ò bá pè wá síbi ẹ̀mí tí ó bá jù Ọlọ́run àti Ànábì sallallahu lọ tó kọ́ wa tó mẹ́sìn yìí wa orí tẹ́sí ń sọ yìí ẹ̀ lè rí tí ó ìsẹ̀padà sọ́rọ̀ Ànábì Muhammad sallallahu pánàbí ló kọyín Sufi yí tẹ́ ń bá ká náà ni tí ṣe tán gbélé yín lọ́wọ́ láti lè fi pin àwọn èèyàn lọ́dá láti fi ṣe àwọn èèyàn lọ́nà pé lórúkọ Islam
so let's pé ní àwọn tó bá jìdò nínú wọn bí àwọn méjì tàbílẹ̀ yìí wọ́n ní takò wọn ẹ̀yìn ẹgbẹ́ nǹkan tán sọ aláhì ọ̀rọ̀ ó bá nínú jẹ́ kan lórí ọ̀rọ̀ wọn yìí kí wọ́n sọ báyìí abẹ́ nìkan so àbí ẹ̀ tójúbọ̀ wọn ni tó dáwọn tẹ́ ń sọ pé kò sí wọn ní problem pẹ̀lú wọn yìí wọ́n mà ní pé ọlọ́run màkọ́ ló ń dáyàn mọ́ wọ́n mà ní pé ọlọ́run màkọ́ lé ẹ̀ka máa pè mọ́ kódà wọ́n tẹ̀ ní kò sọ́lọ́run gan wọ́n ní kò sírun ìyún táà kí à ń torí pé ibi tí àrùn jẹ̀ ní ó fi ba Islam jẹ́ tó fi ṣì wọ́n lọ́nà ṣe wọn ayékú tí ń parí lọ díẹ̀díẹ̀ so ìgbìyànjú àwọn àrùn jẹ̀nú lásìkò yìí yóò pọ̀ gan ọba àwọn ìsáàbá tó rí kó káyé tó parẹ́ so lẹ́fìí pé iṣẹ́ àwọn àrùn jẹ̀nú àwọn ṣàyàtín àwọn ṣe àwọn lẹ́yìn èṣù òun nígbà àwọn ilé ìtẹ́rẹ̀ táàmà rí kèrèkèrè so wọ́n kọ́ ní brand ní kò tútùn àwọn Sufi ṣe àṣẹ máa gbẹ́rù ẹ̀ káàkiri ni so kò síbà tẹ́ kẹ́yìn àwọn arìnrìn tó bẹ̀rẹ̀ náà gbogbo àti oúnkà lópin bá ti ń dé lẹ́yìn Sufi ni lẹ́yìn bọ̀tìníyà lẹ́yìn kankan ni ìgbà náà àfà máa ń tapò láàfà máa ń sọ fún máa ń dáyín lẹ́kọ̀ọ́ pé orí ìṣìnà lẹ́wà tánu tó máa ìtorí àwọn èèyàn láàfà òfin ní dákẹ́ ẹlẹ́ so àwọn tẹ́ ń sọ yín sí wọ́n máa ní pé kò sọ́lọ́run wọ́n máa ní pé ẹ̀mí ìlú ẹkí ẹ̀má sí àwọn tẹ́ ń sọ yìí wọ́n máa dá orí ọ̀pápọ̀ yìí kò sí kan tó ń jẹ́ pé Islam ní ó gbé ẹ sí ní ẹ̀yìn náà wọ́n fún wọn láwíjàre kan pé tí yìí ó jẹ tó yẹ pé tí yìí ó jẹ náà ni wọ́n fi àbà ànábì ní ìbá ti ṣe kọ́ ògbà wọn yẹn àwọn sábà wọ́n máa jẹun wọ́n wà nínú ibi ànábì máa ní kọ́ ṣe sùúrù wọ́n lọ bá níbi ìjọ kan wọ́n ní wà níbi ayé pọ̀ àdís kan wà tẹ́ pé àwọn sàhábà wọ́n máa ń so òkúta bú yẹra ó ní òun máa ń so òkúta mọ́kùn torí kóhun bà lókun láti dúró anábì gan òkúta tí ẹ̀ yóò máa so òkúta méjì ló máa so àbí ẹ̀yìn náà kanú tí ra yí tẹ́ǹkà bú sẹ́rí ni wàṣádà min ságàbí àhàṣà àhú wátọwà táhàtà ìjárọ̀ tí káṣà mútúrọ̀fà adàní wàṣádà ó so wàṣádà min ságàbí látara ibi tó ń pa kí ló so àhàṣà àhú àwọn ìfúnnú rẹ̀ àwọn ìlẹ̀lẹ́nú rẹ̀ wátọwà táhàtà ìjárọ̀ tí ó wá fi òkúta kíkíní ló fi gbé wọn dúró ló fi mú wọn ló fi rún wọn ró so dẹ́ẹ̀fì rí pé tí ànábì mú wá ní táwọn àbáyín gan dé tíyàn tí ó àtẹ́yìn gan ó yàtọ̀ sí tẹ́ǹsọ̀ ní táwọn ó jẹ àwọn àwọn sọ pé ẹnìkan tó jẹ́ ìyàwó ó jẹ́ 500 million ṣíyàn lọ́fí ń pèpè owó lọ́fí ń pèpè pé èèyàn mọ̀nà pé ìmọ̀nà lówó lọ́lọ́run fi pèpè sẹ́sìn Islam àná Muhammad sallallahu alaihi wasallam gan kí ló sọ ó ní físínà ìjọ owó ni tó bá yìí dípá àwọn wá owó àwọn wá àbẹ́ sí pé owó káyé lè dá fìtínà ní fún halihuma nabi sallam Ọlọ́run ò dẹ̀ fowó iná láàáyí wọ́n ti dúní alímọ̀ yọ̀hìbù mọ́lá yọ̀hìbù àtẹ́ntọ́lọ́run fẹ́ràn àtẹ́ntìkàkèfèrí àti mùmìní ogun anybody Ọlọ́run lè fún láyé ayé ò nítumọ̀ síwájú kò nítumọ̀ sọ́lọ́run kò ṣe nǹkan tó pàtàkì tọ́lọ́run tí ó lè fẹ́ anybody walakin láàáyí wọ́n ti dínà ilá alímọ̀ yọ̀hìbù mẹ́ntọ́lọ́run bá fẹ́ràn nìkan la máa fún lẹ́sìn so àìlówó rẹ̀ túnmọ̀ sí pé òṣòrí òṣẹ̀sìn ó sí lójú ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ náà sí mọ́ ilé ẹwà ń sọ pé ẹ̀kọ̀ sí tó burú ń bẹ̀ kí àwọn tíra ìjábálọ́wọ́ tíra ìzáwà kìtẹ̀lọ́pẹ́ tíra tẹ̀kílọ́pẹ́ kútúbà ìzáwákà bí tíra ẹbà àwọn orúkọ yìí bẹ̀ bẹ́ẹ̀ ni aláwọ̀ta kéré gàámù so àwọn orúkọ ìkan tí ń sọ àbátọ́ sọ̀rọ̀ wá ládọ́rọ̀ mi wọ́n ni ọ̀hún ṣe àlìjọ̀nú kọ́ àwọn màlíkà lọ́mọ́ jẹ́ yáìlú àwọn màlíkà lọ́mọ́ jẹ́ yáìlú àlìjọ̀nú ṣínú ló máa parúkọ wọn a ní irọ́ ni ṣùgbọ́n ṣínú nìkan ó pọ̀ àátakéde gan amórúkọ àlìjọ̀nú dáadáa láwọn kódà ọ̀tọ̀sú ní fámílì ọ̀tọ̀sú lórúkọ àtìtàmátò wọn fámílì àbí ká sọ pé ipò position level láti máa fi tò wọn àwọn ṣàyàpín àwọn wà àwọn nípò wọn ga jù wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ so ipò wọn ga àìmọ́ yorùkọ àwọn ṣẹ̀yàtín àwọn yorùkọ àwọn àlùjọ̀nú tààtàmọ̀ náà tí ra rúkí àtakọ̀ kí náà yìí sọ pé mélòó la fẹ́ kà náà orúkọ àlùjọ̀nú a máa kà fún yín ọ̀rọ̀ pé ṣí nìkọ́kọ́ àìmọ́ ṣẹ̀yàtín tó mẹ́ tánà bí friend ló dárúkọ fún wa èyí tó máa ń dàmú àwọn kéèkì búmù síríà èyí tó máa ń dàmú yàn lórí ìrùn tánà bí ìdáka ṣe ìtọ́nù yuqallahu khindar nínú hadith
hadith Uthman ibn Abi al-As inú wà ní sọ Bukhari wà ní sọ Muslim wà bẹ́ẹ̀ rẹ̀ lọ tánàbí dákọ̀ fún wa ṣetán so tẹ́yìn ṣe ń dà án ìlàmù so ẹ̀yìn kọ́ lè máa sọ britain sọ yẹn ìwọ́ ibi tí ìtẹ́yìn lérò nìyẹn ọ̀rọ̀ pé ṣínú kọ́ ló ń parí orúkọ àjẹ̀núkọ́ pípẹ́ ti rí ṣe ìtọ́n ẹ̀rọ ní ṣínú ló ń parí orúkọ ní àbí ìtàwọn àjẹ̀nú gbélé ẹ̀yìn ọ̀rọ̀ àjẹ̀nú máa ń parọ́ ni so ìyí tá ń sọ pé àìsọ̀rọ̀ ìlú nǹkankan ìlú iná so tó gbajúmọ̀ ní orúkọ àwọn màláíkà ni so orúkọ àwọn màláíkà ni so àwọn àjẹ̀nú wọn wà parọ́ wọn àtọ́ ìjẹ̀pá àwọn màláíkà pé àwọn ẹ̀mí ni àjẹ̀nú sì ni ó yẹ sí pé ẹnìkan olóhùn ara rẹ̀ nìkan tó wàṣọ wọn fún wá yọ sóhun bí i tọ́lọ́hùn lòun ṣe àwọn àfáà ní èṣù lórí ó ń parọ́ ní òkú lè bọ̀rọ̀ pé ẹ̀mí yímọ́ ẹwà àwọn kan náà sí wọ́n kọ́ aláwọn celestian so àwọn bí áńgẹ́lì wọ́n wà wọ́ṣọ́ wọn fún bẹ̀lọ tún tó ń ṣe ẹbọ gidi ṣe iṣẹ́ bí áńgẹ́lì tẹ̀ ní kí ẹ máa sin òrìṣà kí ẹ máa sin ànábì Ìsá kàtẹ̀ máa sọ olóríṣà gidi àwọn ará Rmqk yìí fídíò wọn ẹnìkan nù wọn ti mọ̀ rí náà wọ́n láwọn pásítọ̀ wọ́n kún náà àwọn olórí ẹlẹ́bọ̀gán àwọn baláwọ̀gán kún náà àwọn àfáà kún náà so kí wá ní so gbọ́n ìlú Isra'ilu Jibrailu Mikailu so òun náà ni àwọn ẹ̀nà fi sọ pé ẹ̀mí ni ọkọ̀kọ̀yá ìlú a ní ibi tẹ́yìn òun ní ìmọ̀ ẹ̀sìn dé tẹ́ẹ̀sì gbọ́ndé òun ni pé àwọn àjọ̀nú máa ń parọ́ wọ́n lọ parọ́ orúkọ kan tó jorúkọ àwọn màlẹ́kà kẹfì bá lérò pé ẹ̀mí ni wọ́n ẹ̀mí òkùnkùn ni wọ́n kò ń ṣe torí pé Ọlọ́run ti sọ́nù kò wá ní pé ní ànábì kankan kò ní wala ya'murukum an tattakhidhul malaikata wan nabiyyina arbaban ànábì kankan ò ní wá kọyín lẹ́sìn pé ẹ̀sì wà kọyín ni pé kẹmú ànábì àbí gẹ́gẹ́ bá àwọn Christian ṣe mọ́ ànábì Ìsá àbí kẹmú wal malaika àwọn màlẹ́kà arbaban min dunillah kẹ́ mú Ọlọ́run kéèkì tẹ́ máa sìn kí Ọlọ́run sọ Ọlọ́run ní àyàmúrùkún bèèrè kó fúrí ṣe yóò máa pàyín láṣẹ pé kẹṣe kèfèrí ìyẹn ni pé tẹ bá ṣe ibẹ̀ ṣe kèfèrí nìyẹn bá ara yìí áti mùsùlùmí lẹ́yìn tẹ́dí jẹ́ mùsùlùmí kẹgbẹ́ Ọlọ́run bá gbọ́ tó túnmọ̀ sí pé tẹ bá pẹ́ mi náà lẹ́sìn náà á sọ pé tóun ti gbé jẹ́mi náà gan kò wá ní sọ pé àbẹ̀rọ̀ sí ẹ̀mí àbẹ̀rọ̀ sí màlẹ́kà kankan Ọlọ́run sọ nùkọ́ ní pé ẹ̀yin màlẹ́kà Ọlọ́run nígbà tásọ màlẹ́kà ìpé ní ṣẹ́yìn ilẹ̀ sọ́fọ́n ẹrù mi kíkọ́ máa sìn kí Ọlọ́run màlẹ́kà sọ Ọlọ́run bá òkútọ́ fún wa ká sọ fún wọn because kánsìn wà lẹ́yìn rẹ̀ àmọ́ ń pa wọn àmàlẹ́kà yóò dínà àwọn kẹfẹ́ àwọn gbẹ̀yìn ẹ̀mí kùnkùn gbẹ̀yìn tẹ́lẹ̀ ń sin àmàlẹ́kà yìí lọ́nà tó sọ́nù kan ní wọ́n ó dínà yìí ni pé ẹjẹ́ ń káyà kó lè bàdé gbogbo ẹ̀mí wa ẹ̀mà nǹkan ìwọ tó bá ń ṣe méjì kòránì ni o kòránì àwọn mùsùlùmí ni o wà gbọ́n tí kòránì sọ Ọlọ́run ní inú Suratul Furqan láti àyà 17 aya kẹtàdínlógún sí aya 18 kejìdínlógún Ọlọ́run ní wa yawma yahshuruhum ọjọ́ tá kò lò wọn jọ wa ma ya'buduna min dunillah àti gbọ́n tó ń sìn lẹ́yìn Ọlọ́run ẹ̀mí ni oṣó ni àjẹ́ ní okun kankan ní àwọn jẹ́ Isa ọmọ Mọ́ríàmù ní ó gbọ́n wọn pátá ń tẹ bá dìkẹ́ pè tẹ́lẹ̀ ń sìn tí bá yà jẹ́tọ̀ sọ́lọ́run Ọlọ́run lápò lò wọn jọ fayaqulu Ọlọ́run máa sọ pé ní a antum adlaltum ẹ̀yin tó ń sìn àántún sẹ́yìn ilẹ̀ adìlátùn ìbádí haúlá sẹ́yìn ilẹ̀ sọ àwọn ẹrú mi inú ẹ̀yìn lẹ́ní kọ́ máa sìn lẹ́yìn mi àmúhùn dọ́lù sẹ̀rí àbáwọn ọlọ́kọ̀ sọnù fúnra wọn lọ́fẹ́ ṣìnà lọ́fẹ́ fi torí pé káyé lè dá lọ́fẹ́ sọnù kí náà ìdáhùn wọ́n ní qalu subhanak wọ́n dáhùn pé mímọ́ rẹ Ọlọ́run ma kana yanbaghi lana an nattakhidha min dunika Allahu akbar àwágan kò tọ́ fáwàgan káwà lọ mú áwòlìyà olùrànlọ́wọ́ yàtọ̀ sí Ọlọ́run kò tọ́fà wà gan so kàṣẹ máa sọpá tí wá ní kẹ́nìkan sí àwọn tààgùn àágán ní ìdìrànlọ́wọ́ Ọlọ́run so káàrà aláàrin àmà ní kọmà sàwà walakin matta'tahum ṣùgbọ́n Ọlọ́run fún wọn nígbùn tán ní ẹ̀ ìwọ ló fún wọn ìwọ ló jẹ́ kó gbádùn ayé ìbáyé náà ló rànjú mọ́ wọn so ń tọ́ wọn kó Ọlọ́run fún wọn wà á bá àwọn bàbá wọn náà ló ń pèsè fún wọn bọ́ kọ́ máa sìn wà kọ́ máa láwọn ṣe Rmqk wọ́n ní tọ́ọ̀nì kọ́tọ́ ya Rmqk tó dé àyàn tí ẹ̀yìn ní Dangote kí Rmqk tó dé tẹ́bà sọ pé owó ni èyàn ní ẹ̀tẹ́dọ́lá àwọn èèyàn ró
so ẹni tó náà ti lọ́ọ̀nì wọ́n sì wọ́n ṣiṣẹ́ ó dà kó ìmá ìṣẹ́ gan tọ́bà lówó lò tọ́lọ̀ bá ti kọ́ mọ̀ so ìdáhùn ẹmàwò táwọn ilé iṣẹ́ o hatta nasu dhikr wọ́n lọ́wọ́n bá ti fún wọn ní ìṣẹ̀mí ayé tó dá títí tó wá mú wọn gbàgbé ìrántí ìwọ Ọlọ́run tó mú wọn gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run kó ọ̀gbọ̀rọ̀ sí nǹkan mí lẹ́yìn ìwọ Ọlọ́run wa kanu qawman bura Ọlọ́run ní àwọn ṣùgbọ́n wọ́n máa sọ pé ní ìgbàwọn ilé ìkọ́ jẹ́ ẹni ibú qawman bura ẹni òbìlẹ̀jẹ́yàn làwọn ilé ìkọ́ òbìlẹ̀jẹ́yàn ni wọ́n òdítọ́ ọbẹ̀ ni ẹ̀ wọ́n àwakọ́lọ́nsìn òbìlẹ̀jẹ́yàn ni wọ́n èèyàn bú ni wọ́n tani common fasidi èèyàn olùbàjẹ́ èèyàn ni wọ́n tẹ́ pé kò sí tí wọ́n lè dá lára kò sí tí wọ́n lè ṣe kó ṣàtìráyé gbé ni wọ́n bá ti jọsìn Ọlọ́run bá dànù so wọ́n bọ̀ rí bọ́sẹ̀ lọ́wọ́ yín gbogbo àwọn ẹ̀mí tẹ́lẹ̀ ń pè yín wọ́n bọ̀ rí bọ́sẹ̀ lọ́wọ́ yín ṣe àwọn Ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ nípa ànábì ẹ̀yìn sá inú ìgbẹ̀yìn súrátù Nìsá Ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ náà nípa ànábì ẹ̀yìn sá ìgbẹ̀yìn súrátù Nìsá Ọlọ́run ní àbí ìgbẹ̀yìn súrátù kíni ẹ̀ ìgbẹ̀yìn súrátù Máídà ni nígbẹ̀yìn súrátù Máídà Ọlọ́run ní nígbàtí wa idh qala Allahu ya Isa ìgbàtọ́lọ́run bá wọ́n tí ó sọ pé ìwọ Isa ibn Maryam ọmọ Maryam a anta ṣe wọ qulta linnasi ìlú sọ fáwọn èèyàn ittakhiduni pé ẹ máa mú èmi wa ummiya àti yá mi ìlàáyìn lọ́lọ́run bá méjì tẹ́màásìn min dunillah lẹ́yìn Ọlọ́run ẹgbẹ́ bá àwọn Catholic ń sin Mary ìtọ́ ń sin Mary ètò Jésù nìkọ́kọ́ làwọn sìn qalu subhanak qala subhanak ìtàwọn màlẹ́kà àtàwọn táwọn tó kù ìtọ́ láwọn sìn láyé ìtọ́ ń sọ náà nàbí ìsáná sọ níjọba ìkẹ́mọ̀ òun náà ní subhanak mímọ̀ Ọlọ́run ó sọ pé Ọlọ́run ti kó wà náà bí sápapọ̀ máa wọn ó sì kó papọ̀ nínú ayà ti bíyàn pé ìgbẹ́ tá pé gbogbo wọn àtàwọn tó ń sìn papọ̀ tó sọ pé Ọlọ́run kọ̀ di ṣàdáyàn rí tiẹ̀ níbàyí òun náà sọ pé subhanak mímọ̀ rẹ̀ Ọlọ́run ma yakunu li kò tọ́ fún mi an aqula kí n sọ ma laysa li bihaqq in tí ò tọ́ fún mi láti sọ ìyẹn bí kọ́ máa sìn mí in kuntu qultuhu faqad alimta tó bá kí mo sọ bẹ́ẹ̀ ìwọ Ọlọ́run bá mọ̀ ó mọ̀ ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi nafsi o ma tin benu mi o ma tin benu Ọlọ́run ba ìwọ ló rí nu rode kò sẹ́ni tó lè rí ọ innaka anta allamul ghuyub dájú olùmọ̀ kọ̀kọ̀ ni Ọlọ́run ba ma qultu lahum illa ma amartani bi kò sí tí mo sọ fún wọn tó ju tó ní kí n tó pa mí láṣẹ pé kí n sọ fún wọn lọ òun náà ni a ní budullaha rabbi wa rabbakum pé ẹ̀sìn Ọlọ́run ọba tó jẹ́ Ọlọ́run ọba mi àtọ́lọ́run ọba ti yín náà ní kẹ máa sìn wa kuntu alayhim shahidan ma dumtu fihim nígbàtí mo sì ń bẹ lọ́dọ̀ láàrin wọn mo jẹ́rìí pé nǹkan tí ó rán mi náà ni mo ṣe náà ni mo sọ fún wọn náà ni falamma tawaffaytani kunta anta ar-raqiba alayhim ìgbọ́n Ọlọ́run ọba nígbà tó bá gbé mi lọ so tàwà fọ́ ìtà níbẹ̀ yẹn tó bá mú mi kúrò láàrin wọn ó wá ní ìwọ Ọlọ́run bá nígbà tí ó bá ṣe kíni tó bá gbé mi tó bá mú mi kúrò láàrin wọn náà máa ṣe tó ní kún dáńtà raqiban alayhim ìwọ Ọlọ́run máa ṣọ́ wọn òun sì sọkúsọ táwọn àmàdí à ń sọ pé torí náà rí nípa náà bí ìsá ó kú falamma tàwà ìtà ní nígbà tí Ọlọ́run ọba tó ṣe kíni tó kùn mí lóòrùn tó gbé mi lọ sókè ìtumọ̀ rẹ̀ nìyẹn tó kọ́ lọ́n sọ pé ní Allahu yatawaffa al-anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha ẹ̀mí tí ó kú Ọlọ́run tàwà fà rẹ̀ nígbà tí ó bá kú ẹ̀mí tí ẹ pé nígbà tí òun ò tí tó kú Ọlọ́run tàwà fà òun nígbà tó bá ń sùn a sì mẹ́ta náà ní Ìsá Ọlọ́run kún lóhun gbé lọ sọ́mọ̀ ni so ìyẹn nígbà tó bá ń sọ bẹ́ẹ̀ nígbà ìkẹ́ ọmọ ṣùgbọ́n kí la fẹ́ lóhun bí gbélé òun náà ní pé ní ẹwọ ọ̀rọ̀ bí ṣe clear gbogbo àwọn tẹ́lẹ̀ ń sìn lẹ́yìn Ọlọ́run wọ́n dìnnà yìí nígbà ìkẹ́ ọmọ so ẹwà lẹ́ ẹ̀mí ni àwọn ìjọ níṣẹ́ ìyẹn máa ń pa irọ́ ni alábi ní sọ́dà kọ́kà wà húwà kàdúùbù lè ṣe ìtọ́ ìfòpòrọ́ burúkú ni a máa parọ́ ẹ ṣe ìmí ìbáyẹ̀ adéṣerókè àfẹ́ nìkan rí ní ìyànà lódò láàjọ ní ẹ̀wà kó sára ọmọ ìkèrè yẹn lábá ṣerókè àfún òun máa lọ nígbà tó pẹ́ labárí pé àdúrò ara mọ́ ti wálẹ̀ wọ̀ ní ẹ̀sùn kalẹ̀ àrí pé ó dàpọ̀ ti lọ kò pẹ́ ní aago 12 àbí aago 11 kọjá lóru Ọlọ́run ló ní ká wà ń ta bọ́mọ bó ṣe fẹ́ sá lọ nìyẹn ó fẹ́ sá lọ dànù ẹ̀fẹ́ kó òun rẹ tó ń ṣe lára ọmọ yìí bá ṣe gíràgbọ̀n ẹ̀ bàbá mú òun wà lọ́wọ́ òkúrọ́ ní
so àwọn pa bastard àwọn kìíní ẹ̀ àwọn tó ń ṣe wíkẹ́ àwọn ọ̀rọ̀ ń parọ́ bastard dada àwọn náà bí ṣe sọ́fà àwọn parọ́ gan òpòrọ́ gidi. So nítorí náà ẹ̀rí gbòòrò yìí wàláhì ó clear gan kò tẹ́ mi ò tẹ́ ní wàlá mi ò tẹ́ ní àníyàn kan láti dá sí wí àwọn kìíní ẹ̀ tí mọ̀ká àwọn èèyàn ti kájú wọn tí wọ́n dá sí wọn bẹ̀rẹ̀ mẹ́gbẹ̀ ń ṣe ní tún àti wàrà fàjà mi Jackman náà tó wọn náà tó sọ tiẹ̀ so kò ń ṣe ní tún so ṣùgbọ́n ó gba àwọn àfáà ń jáde ìsìtàn náà wá ń sọ kó wọn kò sáburú ń bẹ̀ àwọn tó fẹ́ ṣe àyàn lọ́nà sí ni torí pé ọ̀pọ̀lọpọ̀ náà tẹ́ni náà kí ló kàn wọ́n jọ ìwọ̀n káyí wọ́n ṣàti dá ọ̀pọ̀lọpọ̀ náà wulẹ̀ náà lọ́wọ́ sí tẹ́lẹ̀ so ẹni bá sì fẹ́ kó gbọ́ ẹni tí bá fẹ́ tí ó fẹ́ gbọ́ kóhun náà kó tẹ̀ra má ìgbọ́ràn rẹ̀ alúkálukú yóò yẹ rẹ̀ lálùkẹ́ àmọ́ ìjọ tí oúnkálukú ẹni tí àwọn tí wọ́n wá gbọ́ tí wọ́n máa rẹ̀ ẹ̀sán dáadáa wọn tí wọ́n máa dúnú àwọn tó ṣáà ìgbọ́ràn tó máa rẹ̀ ẹ̀sán ìyà wọn tí wọ́n máa bànújẹ́ ìjọ náà oúnkálukú yóò máa yíra rẹ̀ so ìjọ tí wọ́n máa àlìjẹ́nà súnmọ́ àwọn tó fẹ́ wọ báyìí láti jẹ́ kí ni wọ́n lè máa dùn pé àdúpẹ́ fọ́lọ́run bí táwọn lọ ni wọ́n sì jẹ́ kí náà kó wà nítòsí kó wà táwọn tó fẹ́ wọ náà káwọn náà máa rí lẹ́ọ̀kan báyìí àbúrìsàtì jahim wọ́n máa wo iná báyìí wọ́n fi hàn wọn so ilẹ̀ wà wín fáwọn tó ń sọnù fáwọn tó ṣìnà kú lójú ọ̀nà so abẹ́lẹ́ ọkọ̀ náà kó fún akóṣù alamọ̀ jẹ́nà ká má bẹ̀tàn jẹ́ Rmqk àbí nǹkan kádó tẹ́sìn kádó ti Islam so fi lọ bí ogbẹ̀ láti sọ pé kì ní kan aburú ni aburú náà tí ó lè pele náà ní ìmọ̀ padà má bí ara tí ó jẹ́ kẹmọ̀ pé kò sí nǹkan nù sufi rọ́tẹ̀ ń bá ká ní kálá kó dánkó ṣàrùn sallallahu alaihi wa sallam ala rasulillah wa ala alihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.